ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ̀kọ̀rọ̀ sí onídàájọ́ Peter Lifu ohun tó ṣe nìyí. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe àpèjúwe adájọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan onídàájọ́ Peter Lifu gẹ́gẹ́ bí ẹni tí kò yẹ ní ẹ̀ka ètò ìdájọ́. kóòtù sọ̀rọ̀ yìí lásìkò tó gbé ìdájọ́ kalẹ̀ lórí ìdájọ́ kan tí Lifu ṣe láìpẹ́ yìí nínú èyí tó ti sọ pé kí àjọ elétò ìdìbò ilé wa INEC fagilé àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún lórílẹ̀‐èdè Nàìjíríà. Lifu ṣe pé àgbékalẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ADC, ZLP, Accord, APP àti AA kò sí ní ìbámu pẹ̀lú òfin ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Nítorí náà, wọn kò lẹ́tọ̀ọ́ láti kópa nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Àmọ́ ṣá, nínú ìdájọ́ àwọn adájọ́ ẹlẹ́ni mẹ́ta nílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn, onídàájọ́ AB Mohammed bu ẹnu àtẹ́ lu ìdájọ́ Peter Lifu. Ó ní ó hùwà lòdì sí àṣẹ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọjọ́ 22 oṣù karùn-ún èyí tó pàṣẹ pé kí wọ́n má ṣe ohunkóhun lórí ọ̀rọ̀ náà. Àwọn adájọ́ yìí tún fi àṣẹ ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè yìí fìdí ọ̀rọ̀ wọn múlẹ̀ pé ṣe ni Lifu hùwà tó tàbùkù ẹ̀ka ètò ìdájọ́ tó ń ṣiṣẹ́ fún. Wọ́n pàṣẹ pé kí ẹnikẹ́ni má ṣe gbé ìgbésẹ̀ fífagilé ẹgbẹ́ òṣèlú kankan nítorí ìdájọ́ tinú mi ni wọ́n ṣe àti ìwà àìtọ́ ni onídàájọ́ Lifu gbé kalẹ̀.